látàrí bí Lọlá Àlàó ṣe gbèjà Ìyábọ̀ Òjó Lizzy Anjorin yá pẹ́rẹpẹ̀rẹ. Mi ò rí ìtọ́jú àwọn òbí mi àfìgbà tí mo délé ẹ̀kọ́ girama, òṣèrébìnrin yìí ṣàlàyé. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Mi ò rí ìtọ́jú àwọn òbí mi àfìgbà tí mo délé ẹ̀kọ́ girama, òṣèrébìnrin ilẹ̀ wa Tèmítọ́pẹ́ Ṣọ́láìjà tú pẹ́rẹpẹ́ ọ̀rọ̀ nínú ìfèròwérò tó ṣe pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀ láìpẹ́ yìí. Òṣèré náà sọ pé àwọn ìrírí náà ló sọ òun dẹni tóun dà nínú iṣẹ́ tóun yàn láàyò. Obìnrin náà sọ pé ọjọ́ tóun ò lè gbàgbé nígbà tóun tàbọn táwọn èèyàn ń fi òun ṣe ìyẹ́. Dípò kóun sọ pé I didn't sell you out, òun sọ pé I didn't sold you out, èyí tó mú káwọn èèyàn fi òun ṣe yẹ̀yẹ́. Arábìnrin náà sọ pé lóòótọ́ lòun ṣèdí àti eyín òun kò sì ṣe nítorí ọkùnrin tàbí ẹnikẹ́ni, òun ṣe nítorí ara òun ni, torí ohun tóun nífẹ̀ẹ́ sí ni. Látàrí bí Lọlá Àlàó ṣe gbèjà Ìyábọ̀ Òjó Lizzy Anjorin yá pẹ́rẹpẹ̀rẹ. Láìpẹ́ yìí ni Lọlá Àlàó jáde síta tó sì ṣe fọ́nrán kan níbi tó ti sọ pé èèyàn dáadáa ni Ìyábọ̀ Òjó àti wípé ó jẹ́ ẹni tó lawọ́ tó sì kó ènìyàn mọ́ra. Ó jọ wípé ọ̀rọ̀ yìí kò dùn mọ́ Lizzy Anjorin nínú, èyí tó mú kó bóbìnrin náà tó sì sọ kùgbákùgbọ́ ọ̀rọ̀ sí i, èyí tó mú káwọn èèyàn máa sọ pé àṣejù Lizzy ti pọ̀ jù. Ìyábọ̀ káàtì Lọlá Àlàó ganu sí i, Lọlá Fádúrí ìyẹn náà jáde ó ganu sí i kán lè bá sọ pé Ìyábọ̀ Òjó dá bí kú fẹ́ bí ó fẹ́ wọ ọmọ oníkú, bí Ìyábọ̀ Òjó bá da iṣẹ́ ọwọ́ ẹ̀ ni la máa rí i. Ṣàmọ́ á sọ pé iṣẹ́ ọwọ́ Ìyábọ̀ Òjó ò dá ni. Irú àwọn àti Fọlánà, irú àwọn àti Lọlá Àlàó ò bá ti fún Ìyábọ̀ Òjó ní strategy àti báyé èèyàn jẹ́rí, wọn ò ní jáde nírọ̀lẹ́ ọjọ́ wọn. Ẹ̀rí pọ́ tún rántí coin pencil, ó lè jọmọ bíbí inú wọn ní Ìyábọ̀ Òjó bá yí ẹ̀jẹ̀ káàntí mi Lọlá rántí coin pencil. ń tẹ́ bá ṣe ẹ̀ gbà á, ń tẹ́ bá ṣe ó lè jọmọ bíbí inú àti Lọlá Àlàó ní Naira Marley kán rántí coin pencil. Brown bí àṣà àwọn ìyá wa yé àtijọ́ bẹ́ẹ̀ pé rúrò ń borùn ọjọ́ ń kọ́ra wọn ṣe aburú ni. Ṣáàntì Lọlá Àlàó wọn lè máa bá yí ọmọ ẹ̀jẹ̀ ń bì kan kí lọ máa rẹ́rìn bẹ́ẹ̀. Ẹni tí ò bá yín jà, tí ò bá yín ta, tí ò dẹ̀ hùwà burúkú sí yín, gbogbo wọn kò sí tí mo ṣaburú sí rí. Kò sí kankan nu wọn tí mi ò dẹ̀ lẹ́nu ọ̀rọ̀ lórí ẹ̀ pé mi ò ṣe dáadáa sí. Àǹtí Lọlá Àlàó yìí tá bá ní ká máa kà, ilẹ̀ á kún, ilẹ̀ á kún. Èèyàn kan tó súnmọ́ àǹtí Lọlá Àlàó ká kúkú làmọ́lẹ̀ ọkọ wọn kò lè fi mí ṣeré, ó máa ń ṣàdúrà fún mi. The last time tí mo pàdé àǹtí Lọlá l'Amẹ́ríkà, àjọ wà àbúrò mi àjọ máa ń múra wá kiri ni. Àgbọn ìbá wọn náà ṣe wá ń bóyín ẹran sunsun tẹ̀lé Ìyábọ̀ lẹ́yìn tó dẹ̀ rí pé Ìyábọ̀ ń ṣaburú. Ẹ̀yin lè máa sọ fún wa pé ẹja tó wà nù sandini olórí àǹtí Lọlá Àlàó. Ẹjọ́ ló wá bí jókòó sí pẹ̀lú rọ̀lẹ́ ọjọ́ yín. Ó ti yẹn. Ìgboro fracas náà ń pè bí kẹlẹ́ wá bí jókòó sí. Èmi ò bá wọn ṣe o, I'm a straightforward person. Pẹ̀lú nǹkan tí Ìyábọ̀ ṣe fún Naira Marley, ẹ tún wá ń parọ́, ẹ jẹ́ ń débi rọ́ yín kí n wá play àwọn kankan nípa Ìyábọ̀ Òjó. Ẹ̀yin tún gbójú jáde ládùn nǹkan tí Ìyábọ̀ ṣe fún Naira Marley. Ṣé gbogbo ohun tí Ìyábọ̀ sọ nípa Naira Marley ṣó lẹ́rìí lọ́wọ́? Tí ò bá sọ pé lọ́pẹ́ Ọlọ́run tó gbérú Lizzy dìde tí gbogbo àgbáyé fi mọ̀ wípé Ìyábọ̀ Òjó ń gba donation fi bá yí ọmọ lọ́mọ jẹ́ ni. Ẹ̀yin náà dẹ̀ bí titi yín. Àǹtí Lọlá ṣó lè jọ ọmọ yín ní Naira Marley kẹ́ ẹ jáde, kẹ́ ẹ mú ṣèpù ẹnu tẹ́ ẹ gbé jáde yẹn, ẹ máa fa abẹ́rẹ́ gúnra yín wò. Tòótọ́ Yorùbá ni ẹ má máa jẹ́ kán fi yín bú Yorùbá, ẹ má jẹ́ káwọn elédè míì rí Yorùbá bí ìran burúkú, bí ìran aburú. Nígbà tẹ́ ẹ máa wá kiri bí àbúrò, ọ̀ràn mélòó la dá sí yín lọ́rùn rí? Ṣáwa tí yín bọ́ síta kẹ́ wá ṣẹ̀sìn irú ẹ̀sìn tẹ́ ẹ ṣe lénìí. Nígbà tẹ́ ẹ mú àwa kiri táwa ń tẹ̀lé yín, àǹtí mi ṣé ẹ gbẹ́nu sí máìkì rí débi pé ẹ máa kàbùkù olóròǹbó. Mo ń béèrè torí ẹ mẹ́wú òbò ẹ fi jókòó, ẹ wá ń ganu sọ́mọ òṣì. Ọ̀rọ̀ Ìyábọ̀ ọmọ àbí ìpábẹ́ ọmọ ẹ̀sìn, ọmọ tẹ́ ẹ gbàtọ́ tí ò tọ́ rẹ̀, ọmọ tí ò réèyàn tọ́, ẹ wá ganu sí, ẹ wá ń fi ewú òbò ẹ wá fi ń gba àbùkù nírọ̀lẹ́ lórí street social media pẹ̀lọ́jọ́ orí yín. A gbọ́dọ̀ pè yín láǹtí gan ọlá pé ojú yín dúró díẹ̀ ni àwa ọmọ yáwà sí tẹ́ máa lò tẹ́ bá dúró, bóyá tripod yín ò ti yẹ̀yẹn láti mọ̀ káyọwọ́ pójú yín tiẹ̀ sì dúró ogún régédé ẹ̀ bí fi tí a ní fi fóònù ni. Mọ́mì ló yẹ ká máa pè yín mọ́mì. Ẹ wá ganu sí lówùúrọ̀ ọjọ́ yín àbí sọ́ọ̀rì nírọ̀lẹ́ ọjọ́ yín, àbí àáwí ní tiyín náà pẹ́ ṣe wọn tẹ́lẹ̀ ṣe ìjọ tá bá ra àwọn ọmọ tiyín náà lórí ìgboro àní ó mọ ọmọ àǹtí Lọlá nìyẹn
tó tẹ̀lé Ìyábọ̀ Òjó wá bá ayé èèyàn jẹ́ lórí social media a máa sọ gbogbo yín mo rí pé ẹ wà sensitive gbogbo yín papa. It's not about Lizzy Anjorin, it's not about what Ìyábọ̀ Òjó did to Lizzy. Ìyábọ̀ Òjó has destroyed the face of Yoruba community. Ṣé Ìyábọ̀ Òjó nìkan ló wà láyé òun náà máa rí ń bí òun náà olóṣì ọlọ́run bí ọrùn àgùnfọn ó ṣọrùn bí ọrùn àǹtí òro ibi tọ́mọ bá ti kú ibi tọ́mọ ti yè ibi tọ́mọ ti tọ̀ bọ́ọ̀dì menstruation lé onílé Ìyábọ̀ nítorí donation. Ìyábọ̀ ni àwèrè lélẹ̀ ó ní so you are paying because Lola is close to Ìyábọ̀ alólórí burúkú ni ẹsẹ̀ ìwọ tó kọ kọ́mẹ́ǹtì yẹn a ní Ìyábọ̀ ń ba ayé àwọn èèyàn jẹ́ ṣé mi ni mo bí Naira Marley ṣé mo tan mọ́ Ìjẹ̀ṣà Ìyábọ̀ Òjó àti Ìjẹ̀ṣà close jù mí lọ Ìyábọ̀ Òjó àti Naira Marley close jù mí lọ a ní Ìyábọ̀ ń ba image ẹ̀yin Yorùbá jẹ́ òun sọ pé pain ṣé o mọ iye àwa tá wà lọ́wọ́ àǹtí Lọ́lá ṣé o mọ iye àwa tá wà lọ́wọ́ jẹ́ kí n sọ èèyàn tá àǹtí Lọ́lá jẹ́ fún ẹ ó ti yé wọ́n kọ́ lè wá fẹ́ owó òbò gbàbùkù nígboro social media. Aunty Lola is a very friendly person, very friendly. Iye ìwé ni ó kọ́ ọmọ mọ́ra rẹpẹtẹ ó kó ọmọ tó pọ̀ mọ́ra ìwọ oníwà pẹ̀lẹ́ dẹ̀ ni Aunty Lola làwọn oníwà pẹ̀lẹ́ ni kò kí ń jà oníwà kò dẹ̀ lẹ́mi wà láwọ̀ ìwà ẹ̀ kò lẹ́mi wà lára kò Aunty Lola ò kí ń jà iye ìwé ló máa ń kọ́ ọmọ kiri jẹ́ kí wá sọ ọkọ fún ẹ sórí Aunty Lola làwọn tẹ̀ ń wò tí Ìyábọ̀ Òjó sọ wọ́n dìdàkudà lé nìyẹn tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe anything ní gbogbo Nàìjíríà politically Aunty Lola ló máa ṣe àwọn ọmọ ní tíátà tó máa lọ represent ANTP èyí téèyàn bá ṣe ká sọ pé ó ṣe èyí tí ò bá ṣe ká sọ pé kò ṣe Ìyábọ̀ ló lórí burúkú ọmọ tó lọ ń ba image àwọn woman jẹ́ irú àwọn Aunty Lola ò dẹ̀ mọ̀ wọ́n ti jẹ dòdò ẹnu wọn òrùn dòdò mọ́ Ọlọ́run ló mọ̀ bóyá orí Flabush ló dá kílàmọ̀ tó dá wọn pọ̀ tó fi wá ń ganu gbàbùkù lọ́wọ́ rọ̀lẹ́ sórí tó bá pé bírú àwọn Aunty Lola làwọn ṣe film industry nírú Ìyábọ̀ yìí ṣe film industry kò sí oní tíátà tó máa fi tọrọ bára ṣe bí sister wà ní mo mọ̀ ó àpọ̀ tó ń kó kiri àpọ̀ kò dẹ̀ kó wa lọ ṣaṣẹ́wó kò ń kó wa pé ẹ lọ sùn tọkùnrin tó bá ń ṣe nǹkan ní Bayelsa Aunty Lola ló máa kó àwọn ọmọ oní tíátà lọ young girls ó máa lọ represent ANTP tó bá ń ṣe nǹkan ní Kaduna ní Kàfàǹṣà ní bá Aunty Lola ṣe wà yẹn side tèmi lèmi sọ bí Aunty Lola làwo ṣe wà yẹn tó bá sọ wípé ẹni tó yẹ pé ó máa fi connection ẹ̀ ó máa fi ń ṣe dáadáa ni nígbà ayé wọn tá a mọ̀ wọ́n nígbà ayé wọn náà tá a mọ̀ wọ́n gbà yẹn kó tó di pé Ìyábọ̀ Òjó ó wá kórí burúkú ẹ̀ lọ bà ìwà wọn jẹ́ Aunty Lola làwọn ò kì í ṣonírà dáadáa she's a very quiet person kò like wà ló máa ń sá but kọ́ ló ń ṣàánú wa ṣe mọ̀ pé a mọ̀ nǹkan tí Gistlover nípa Aunty Lola làwọ̀ ṣó ti yẹyin so ṣe dẹ̀ mọ̀ wípé Gistlover tó bá fẹ́ ràn yàn ṣẹ́ Ìyábọ̀ ló máa appoint so gbogbo àwọn kìíní yẹn ti dàpọ̀ because Aunty Lola tí mo mọ̀ kò ní wá sórí social media wá ṣe nǹkan tó ṣe láyé she's a very nice person o ẹ gbàgbé ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí tó ó mọ reason tó ṣe ń rẹ́rìn jọ yẹn Aunty Lola ó ní reason tó ṣe ṣe àwọn onítíátà kan wà tó bá ṣẹ̀yìn má bínú tó bá ṣẹ̀yìn irú gbogbo ìgbà tí Aunty Lola làwọn rẹ́rìn yẹn ẹ rí pé kò move mi ẹ rí pé mi ò bínú torí pé Ìyábọ̀ Òjó tó wà pẹ̀lú Aunty Lola mo mọ̀ pé ní bí ni Ìyábọ̀ Òjó ó lọ láti lọ bá image Aunty Lola làwọn jẹ́ ni ìtorí tó bá gba Ìyábọ̀ Òjó láyè nínú ayé ó máa ba image jẹ́ that is who Ìyábọ̀ Òjó is Ìyábọ̀ Òjó ò ní profile gidi kò ní kì í ṣèyàn kì í ṣọmọlúàbí kì í ṣèyàn gidi ẹni ìbàjẹ́ ni ṣọwárí ó ti mọ̀ páyé tòun ti bàjẹ́ ìyẹn Ìyábọ̀ ó ti mọ̀ á wá wò pé àtàlàyé ẹ̀dá á lọ bẹ́ẹ̀ nìyẹn iṣẹ́ tó bá lọ ṣé mi láwọn èèyàn tí mo súnmọ́ nínú film industry ni mo láwọn tí mo súnmọ́ náà bó ẹ̀ ní rí wọn nínú picture gbogbo ohun tí mò ń ṣe yes or no ibi tí èèyàn fi mọ ẹni tó da àtẹni tí ò da nìyẹn sórí Ìyábọ̀ Òjó kì í ṣe èèyàn gidi olórí burúkú ọmọ ni kì í ṣe èèyàn gidi olóṣì ọmọ ni ó ti bà image ara títí ẹ̀ gangan jẹ́ ó ti bà yá rẹ̀ jẹ́ Ìyábọ̀ ò ní value ní society àwa lọ sórí ẹ máa wò ṣé mọ̀ pé
òun àtàwọn kan wọn kì í sọ̀rọ̀, Ìyábọ̀ àtàwọn kan kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀. Bó ń torí pé Ìyábọ̀ fẹ́ bà image wọn jẹ́, ó wá dá minute wọn kọ̀dọ̀ rẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní gbé Fọlá súnmọ́ wọn torí image àwọn yẹn náà ní láti bàjẹ́. Ẹni pé láti ìgbà tí Ìyábọ̀ ti ṣe kinní yẹn, àwọn ènìyàn ò ní value mọ́ ní society. Bí ayé Ìyábọ̀ ṣe rí nìyẹn. So Ìyábọ̀ Òjó is not someone tó bá súnmọ́ máa bà image jẹ́. Ó máa bà image jẹ́. Ìjọ́ tí ẹ ti mọ Àǹtí Lọlá in mystery, ibo ẹ dárúkọ bí tẹ́ ti bọ́ wá Àǹtí Lọlá Àlàó níbi tó ti ń ṣe dáadáa, ẹ lè bá. Gbọ̀ngbà tó kan ti Ìyábọ̀ Òjó kí ló ṣẹlẹ̀? Dọ̀kásì ló ń sorry ó ti ẹ̀yin ẹni pé ìjọ́ tá Àǹtí Lọlá Àlàó tó ti wọ film industry, she's ṣẹmọ big auntie ni, highly respected auntie, kò kí ń jà, kò kí ń fa wàhálà, kò kí ń bó dẹ̀ ṣe wà yẹn, tó bá wà ní anywhere in the world, tó bá pe Lọlá Àlàó, ó máa sọ̀tẹ̀, ó máa help ẹ. That is Lọlá, and she's friendly. Ẹ rí pé ọjọ́ tá Àǹtí Lọlá ti ń rìn ẹ̀ kiri kò kàbùkù rí. Wọ́n ti gba because súnmọ́ Ìyábọ̀ tó lọ súnmọ́ Àǹtí Lọlá Àlàó. Let me tell you this. Ìyábọ̀ ò ṣe Àǹtí Lọlá lóore o, ó lọ bá image ẹ̀jẹ̀ ni o. Ibi tó fẹ́ sùn, ó fẹ́ sọ dẹni yẹ̀yẹ́. Irú yẹ̀yẹ́ tá Àǹtí Lọlá gbà ní ohun tí Ìyábọ̀ target nìyẹn. If you know, you know. Sórí someone like Ìyábọ̀ Òjó, ó wà nú ẹbí yín, ó wà nú ara yín, ó wà nú ọ̀rẹ́, ayé tí wọ́n ti bàjẹ́ already. Wọ́n wá mú image titi ẹ tó dá, wọ́n bàjẹ́. Wọ́n mú image. Tó bá rántí London Gistlover, tó bá rántí London Gistlover, nígbà tí Gistlover update fún Ìyábọ̀ àti customer ẹ̀ kan ọkùnrin, wá rí pé Gistlover dá orúkọ Àǹtí Lọlá Àlàó wọlé. So notice Gistlover dá orúkọ Àǹtí Lọlá Àlàó wọlé. Tẹ́ bá rántí, ẹni tó bá rántí gbogbo kíní, ẹni tó bá rántí gbogbo kíní. So Àǹtí Lọlá Àlàó, sorry, getting close to Ìyábọ̀ Òjó it's like ó kàn fẹ́ bá yí ara ẹ̀ láyé jẹ́. So it's better kó máa wò from afar, má súnmọ́, jẹ́ kó wà lọ. Ṣé tí Ìyábọ̀ Òjó bá jẹ́ èèyàn gidi, ọmọ Lọlá Àlàó, ṣó yẹ kó máa fa wàhálà? Ṣó yẹ kó máa fi image irú àwọn Àǹtí Lọlá Àlàó yẹn tó ti ṣiṣẹ́ fáyé wọn, tó ti ṣiṣẹ́ forúkọ wọn, ṣó yẹ kó lọ máa fi dá sí ikú Mohbad, bàbá Ìjẹ̀ṣà, ìgbéyàwó Lizzy? Ṣó yẹ kó máa ṣe bẹ́ẹ̀? Me, I'm a very straightforward person. Admin kì í ṣàbòsí. Àǹtí Lọlá ò ṣẹ̀ mí bóyá wà yẹn. Nǹkan tí mo rí tó ṣe, ó yẹ̀yẹ́ rẹ̀ ni. Ọjọ́ tí Ìyábọ̀ Òjó ń bú mi, Àǹtí Lọlá ń rẹ́rìn, ó yẹ̀yẹ́ ara ẹ̀ ló yẹ̀yẹ́. Ibi tí Ìyábọ̀ dé, junction tí Ìyábọ̀ fẹ́ kó dé lóde. Ìyábọ̀ Òjó padà lẹ́yìn TVC, ó ti gbà tó bá yé wọn jẹ́. Ẹ rí pé nígbà táwọn TVC sọ wípé mo jalè ní Ìdúmọ̀tà, ìgbà yẹn gangan ni wọ́n ṣe wá celebrate ara wọn nínú TVC. Torí pé Ìyábọ̀ Òjó mọ̀ pé image òun ti, ọjọ́ tí Ìyábọ̀ Òjó ti bá image TVC jẹ́, báwo ni ìgbésí ayé àwọn TVC station? Àtọ̀gá wọn, àtọmọṣẹ́, báwo ni ìgbésí ayé wọn? Báwo ni ìgbésí ayé? Ẹ rí pé tí Gistlover bá post nǹkan, TVC náà máa gbé. Àbí ó wá jẹ́ time tí TVC sọ wípé mo jalè. Wọ́n celebrate ara wọn tẹ́lẹ̀ o, lẹ́yìn tó ní mo jalè. Because surely ó deep. Ó bá mi má bínú, some of them are going through a lot. Some of them are being cyber kidnapped. Ṣé nǹkan tó bá mú Gistlover tó bá ní kí Ìyábọ̀ máa lọ sílé ti DJ Splash, tí Ìyábọ̀ dẹ̀ lọ. DJ ó dẹ̀ tún sọ fún wa pé Ìyábọ̀ ti débẹ̀, ó ti débẹ̀. Kí Ìyábọ̀ tó lè jáde direct live, tí Gistlover dẹ̀ telefy say live. Na small thing you call am. Mi ní Ìyábọ̀ ní Gistlover, don't get it twisted o. Ati àwa ń sọ tó ń bí ni, àwa ò ẹ dẹ̀ rí pé gbogbo nǹkan ẹ rí pé gbogbo nǹkan tí mo máa ń sọ fún yín, àwa máa ń gbẹ̀rí wa ni. Èyí tá sọ yìí, èyí tó bá ń wẹ̀rí ká gbé fún bíbá yìí. Ati èyí tó bá ń wẹ̀rí ká gbé fún níbi. Kó tó le jù báyìí lọ, àwọn àgbààgbà òṣèré tíátà nílò láti dá sọ́rọ̀ náà. Àgbà kì í ṣáà wà lọ́jà kó yọ ọmọ tuntun wọ́.